nítorí tí wọ́n tàpá sófin gbálégbàta lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí èèyàn 300 wọ́n dèrò ilé-ẹjọ́. àmùdá ó dèrò ẹ̀wọ̀n. àwọn ọmọ ìta wọ́n han ọlọ́pàá léèmọ̀ lọ́jọ́ba ni wọ́n bá ti gbogbo wọn mọ́lé. yorùbá bọ̀ wọ́n ní ìlú tí ò bá sófin kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ o. lásìkò tí ètò gbálégbàta tó máa wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tó bá gbẹ̀yìn oṣù lásìkò tó ń lọ lọ́wọ́ lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ yìí ní tìbútòrò ìlú ìlọrin. ibẹ̀ ni ọwọ́ ti tẹ àwọn aláìgbọràn tó lọ bíi 300 tí wọ́n sì kó gbogbo wọn lọ ilé-ẹjọ́ tí adájọ́ sì já ẹjọ́ gbogbo wọn ní bó ti tọ́ àti bó ṣe yẹ àti ní bí ẹ̀ṣẹ̀ wọn bó bá ṣe lágbára sí i. ní kété tí kinní ọ̀hún gbéra sọ ní àwọn ìjọba tá a mọ̀ sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti kwepa ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n káàkiri gbogbo ìlú ìlọrin láti rí i pé wọ́n gba gbogbo ilé wọ́n gbàtà wọ́n tún gba gbogbo àwọn ṣọ́ọ̀bù pẹ̀lú. báyìí ni wọ́n náwó gan gbogbo àwọn kọlọ̀rọ̀ sí tó jẹ́ pé elétí lápá ni wọ́n tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń jáde lásìkò tí gbálégbàtà yìí ń lọ lọ́wọ́. bẹ́ẹ̀ ò bá gbàgbé àwọn ilé-ẹjọ́ alágbèéká tó ń lọ bíi 17 òun ni ìjọba ti pèsè láwọn agbègbè kan tó nítumọ̀ nílùú ìlọrin tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá ti mú ni wọ́n máa tarí lọ síbi ilé-ẹjọ́ alágbèéká yìí. ní agbègbè sango nílùú ìlọrin lọ́wọ́ ti tẹ arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ ọbọ́lájí àmùdá tó fẹ́ fi mọ́rúwá pààyàn lásìkò tó jẹ́ pé gbálégbàtà ń lọ lọ́wọ́. nígbà tí wọ́n mú ni wọ́n tarí ẹ̀ lọ sí ilé-ẹjọ́. adájọ́ bá ní wọ́n ló fi sí ẹgbà wọn òkè kúránà kó sì máa sinmi bẹ̀ náà tó bá di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ wáyé ni kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbé bọ̀ wá sí ilé-ẹjọ́ kọ́kọ́ lọ fi ẹ̀wọ̀n jura fún bíi ọjọ́ mélòó kan náà. bákan náà ní ọjọ́ ọba báyìí ni àwọn gànfẹ́ kan tí wọ́n ń ṣe kíni tí wọ́n mú àwọn ọlọ́pàá wọ́n fẹ́ máa mú wọn ṣeré wọ́n da kókó sí ọlọ́pàá lára lásìkò tí gbálégbàtà ń lọ lọ́wọ́. báyìí ni àwọn ọlọ́pàá wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì kó gbogbo àwọn bọ́ìsì tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà hùwà kò tọ́ yìí ní agbègbè alóore. gbogbo àwọn ilẹ̀ tó jẹ́ pé wọ́n ti kó síta tí wọ́n sì ń pe àwọn àjọ yìí pé wọ́n bá kó gbogbo ẹ̀ kúrò nílẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ obìnrin nílùú ìlọrin tí wọ́n ṣe akitiyan lórí bí gbogbo àwọn tó ń gbé ní agbègbè alóore bí wọ́n ṣe jáde lọ́pọ̀ yanturu tí wọ́n sì ń kó ilẹ̀ tí wọ́n ń kó dọ̀tí gbogbo gọ́tà wọn tó ṣe bẹ́ẹ̀ tó ti dípẹ̀tà tó ti dọ̀tí gbogbo ẹ̀ ni wọ́n kó jáde. báyìí ni ọkọ̀ iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ ètò àyíká báyìí ni wọ́n ń kó ọkọ̀ wọn ni wọ́n ń gbé káàkiri àwọn tìbútòrò ìlú ìlọrin tí wọ́n sì ń kó gbogbo àwọn ìdọ̀tí tó ṣe bẹ́ẹ̀ tí ó wà ní orí títì. ẹgbọ́n tí ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ fún gbálégbàtà nílọrin ẹgbọ́n tó sọ nípa bí ètò gbálégbàtà bó ṣe lọ nílùú ìlọrin. orúkọ tèmi ni ọ̀nàrẹ́bù ọmọtọ́sọ ọlákúnlé abdulrasaq. ìlú mọ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ kwara kí ni ohun tó ń ṣẹlẹ̀ ara àwọn èèyàn tó wọ́n jòkó káàkiri bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n ti kó lọ síwájú adájọ́ kí ni tó ń ṣẹlẹ̀. ṣe mọ̀ pé àwa èèyàn aburú púpọ̀ gbogbo nǹkan tá à ń ṣe yìí torí ara wa la fi ń ṣe. ètò tí gómìnà gbé kalẹ̀ fún wa gómìnà olóríire ọ̀nà abdulrahman abdulrasaq ó ní kí a máa gbá ìlú mọ́ a lè wà lálàáfíà ara kọ́kàn wa dẹ̀ balẹ̀ ọ̀tá àwọn èèyàn wa ìfún bọ́ndalẹ̀ síwájú ìta ẹlòmíì kò kàn so aláti enforce wọn láti rí i pé ìlú mọ́ wọ́n ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ní àsìkò tó yẹ. Èní ni Saturday, the last Saturday of the month so gbálẹ̀ gbádọ̀tí là ń ṣe kálàáfíà ọ̀dẹ̀ wà fún wa kí gbogbo ìta wa kó mọ́ ká lè wà ní ìmọ́tótó. pẹ̀tẹ̀rú àwọn èèyàn tí ẹ rí tí gbogbo wọn jókòó àwọn tá a mú afọ́jú wà nù wọn àwọn tó tọrọ bára wà nù wọn àwọn èèyàn tí wọn gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà nù wọn so aláàbí lè dá wọn jókòó táwọn náà dúró àwọn tó lè ṣiṣẹ́ nù wọn a ní kán mọ gbálẹ̀ ń gbóbi inú ọjà ń bẹ̀ yẹn ibẹ̀ náà ti gbá tó ti mọ́ so ìdí nìyẹn tá a fi jáde síta so. àwọn tọ́wọ́ bá tẹ̀ lẹ̀ mú
kí ni ìdájọ́ tí àwọn adájọ́ tí wọ́n ń dá fún wọn. no ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà ní ibi mobile court ń bẹ̀ yẹn ojú ẹsẹ̀ náà ń dájọ́ wọn wọ́n dẹ̀ ń san fine èyí tí agbára rẹ̀ bá dẹ̀ fẹ́ le jù wọ́n á gbé fáwọn ọlọ́pàá tó wọ́n á gbé sí pamọ́ díẹ̀ so kò sí pé delay of judgement. kí wàá ní ẹni fún aráàlú kí ni ìmọ̀ ẹni fún gbogbo aráàlú pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń kọtí ikún tí wọ́n máa ń kọtí ọ̀gbìn sí òfin tí ìjọba bá pa. náà ni mobile court fi wà níta bá rí i pé agbára rẹ̀ fẹ́ ju àwọn kan ló gbọ̀n kan tá a sọ yìí wọ́n comply àwọn ló jókòó yìí àwọn míín wà tí wọ́n ń bá wa sa ilẹ̀ káàkiri àwọn tí agbára ò fẹ́ ká wọ́n á lọ sí court so court á dájọ́ fún wọn lójú ẹsẹ̀ wọ́n á san fine ìmíì wọ́n á ní kó lọ sórí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn míín wọ́n ṣe bíi tọ́ọ̀gì pé àwọn ò ní ṣe lágídí náà dẹ̀ fẹ́ tágbára wọn ò fẹ́ ká wọn àwọn yẹn wà ní ọ̀dọ̀ wọn ọlọ́pàá. ọjà akókó pé àwọn kan sọ pé àwọn ọmọ pé ẹ̀fà mẹ́ta wà ní ìyá ẹ kéde fún gbogbo ìlú pé ẹ̀fà mẹ́ta wà. àyẹn ti wà every month náà ló máa ń ṣe ìkéde lórí rédíò tẹlifíṣàn pépà on social media so kò sẹ́ni tó sọ pé òun ò gbọ́ àwọn tí ò gbọ́ náà ni ẹ rí àwọn tí à ń dájọ́ fún báyìí àwọn tó láwọn ò gbọ́ tó bá ti ẹ̀ gbọ́ tó bá ti wù ọ́ kán torí pé kò sí movement of motor and people wàá ti rí i pé something is happening bẹ̀rẹ̀ tìgbà tí ó rí i pé àwọn èèyàn kò ràn lọ́wọ́ ó dẹ̀ tún lọ tún sọ pé ò ní ṣe pé àwọn yẹn wọ́n fẹ́ take law into their own hand nìyẹn and we are not going to comply with them. kí ló kọ yín lẹ́ka sí. orúkọ tèmi ni honourable Ọmọ́tọ́sọ Ọlákúnlé Abdulrasaq chairman house committee on environment. àgbálégbàtà ká ṣàmójútó ìmọ́tótó àyíká òun ló jẹ wá lógún o ẹgbẹ́ àwọn obìnrin nílùú Ìlọrin ẹgbẹ́ àwọn obìnrin nílùú Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara ni wọ́n ti ní kí gbogbo ọmọ Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀ kí wọ́n máa tú jáde lọ́pọ̀ yanturu láti ṣe àmójútó ìmọ́tótó àyíká wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìmọ́tótó àyíká ní tìbútùrù ìpínlẹ̀ Kwara ní ọjọ́ sátidé àbámẹ́ta tó gbẹ̀yìn oṣù yìí nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ ọ̀hún Alhaja Asimiu Àjọkẹ́ Yusuf nígbà tó ń bá atótóaré sọ̀rọ̀ ó ní lájọpẹ́ ti Friday ni àwọn ti jáde láti máa ṣe ìlanilọ́yẹ̀ fún gbogbo àwọn aráàlú pàápàá jùlọ àwọn lọ́ba àwọn mọ́sálásí táwọn lọ́ba àwọn ìmáàmù àwọn mọ́gàjí pé kí wọ́n máa ké gbàǹjarè fún àwọn olùgbé ìlú Ìlọrin láti rí i pé wọ́n jáde lọ́pọ̀ yanturu láti ṣe ìmọ́tótó àyíká wọn lọ́jọ́ àbámẹ́ta sátidé tó gbẹ̀yìn oṣù nítorí kí àjàkálẹ̀ àrùn kó má bàa ráyè wọ ìlú Ìlọrin ẹgbọ́n tí obìnrin ọ̀hún tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ wọn ẹgbọ́n tó fi ẹnu ara rẹ̀ ẹgbọ́n tó fi wí. orúkọ mi ni Alhaja Asimiu Àjọkẹ́ Yusuf Umar èmi ni Ìlọrin Women Association ní orúkọ ẹgbẹ́ wa èmi dẹ̀ ni akọ̀wé ẹgbẹ́ a ní coordinator wa tó jẹ́ Professor Aishat Gobiri àwa tí a jáde lẹ́nu àwa ni I belong to committee environmental committee chairman environmental committee wa oni Dr. Zainab Balogun all members of the committee awalawa bíbá yìí èyí láti collaborate àti láti monitor environmental sanitation day àtàná láti bẹ̀rẹ̀ àdẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní activities wa láti support environmental ministry iṣẹ́ ní láti bẹ̀rẹ̀ tipẹ́ but advocacy wa àná la bẹ̀rẹ̀ pé ní ó better ká máa jáde láti a day before environmental day so that a ti lè make àwọn ará àdúgbò wa aware nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́nu wọ́n á dẹ̀ ti ready láti ṣiṣẹ́ àkàndé bíbá yìí iṣẹ́ wa máa rọrùn láti monitor wọn a mú ibi báyìí lẹ́nu because àwa la mọ environment wa àwa lọmọ ìlú ọmọ Ìlọrin ni wá obìnrin Ìlọrin ni wá a mọ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ a dẹ̀ mọ gbogbo ibi tí ó yẹ ká dé láti jẹ́ pé ní kí ìrọ̀rùn lè bá àwọn èèyàn wa kí àìsàn má wọnú àgọ́ ara ẹnì kankan òun ló jẹ́ ká bẹ̀rẹ̀ látàná a wá sí ọ̀dọ̀ mọ́gàjí ilé kótó a lọ sọ́dọ̀ kàlífà Alóore Central Mosque ibẹ̀ láti bẹ̀rẹ̀ lánàá pẹ̀lú àwọn jẹ̀mọ́ wa
a bá wọn sọ̀rọ̀ pé kán lo mọ́ṣáláṣí láti bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọ́n láti jáde lẹ́ni o torí pé ìjọba fẹ́ kí ó kálukú wọn jáde ìjọba ń ṣiṣẹ́ ribiribi bọ̀ wọ́n lè dé gbogbo ibi kan everywhere torí ẹ̀ náà àwọn náà sọ pé ó dáa kí á sọ̀pọ́ọ̀tì ìjọba kí iṣẹ́ yẹn lè rọrùn fún wọn láti ṣe. ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ni pé àjọ tí ṣé ká tọ́jú àyíká nìkan lẹ wà fún ni. Rárá o bàbá mi rárá nǹkan tá à ń ṣe kọ́mítì mẹ́sàn-án la ní. Number 1 progress and development of Ilorin Emirates la wà fún. A ní kọ́mítì lórí health, a ní lórí education, a ní lórí counseling, a ní lórí legal, a ní lórí advocacy, a ní lórí culture. Ní last Durbar àwọn bẹ́ẹ̀ a hàn dáadáa ní tí a ṣe tá a participate pẹ̀lú àwọn Durbar committee. Àwọn education committee wa wọ́n ti lọ káàkiri gbogbo school and distribute a flag of distribution of education materials wa ní beginning of this year. So a ti continue nígbà táwọn ọmọ ti wọlé náà nísìn tó pé gbogbo school ni a ti ń pín materials fáwọn ọmọléèwé. kí ni wọ́n ní fáráàlú pàápàá jùlọ àwọn olùgbé Ìlọrin Emirates. Nǹkan tá a ní fún wọn pọ̀ wípé ní ìfọwọ́sowọ́pọ̀ ni a need. Àwa nísì ti dìde láti lè join nǹkan táwọn gbogbo àwọn ministry ṣe àtàwọn other NGO àtàwọn aráàlú IDPU whatever tiwa nípa torobìnrin làwa. So a fẹ́ kí wọ́n sọwọ́pọ̀ kí ìlú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ara wa ìfọwọ́sowọ́pọ̀ ló máa jẹ́ kí iṣẹ́ lè rọrùn wọ́n jọ torí ọlọ́ nírú ọjọ́ báyìí kó má jókòó sílé o kó má rò pé ìjọba ló máa ṣiṣẹ́ yẹn fún wọn o àwọn náà ní láti gbé ọwọ́ ìjọba ràn wọ́n lọ́wọ́ sókè nǹkan tá a fẹ́ ká sọ fún wọn. ó kọ́ nílẹ̀ kan sí i. Alájà Azumi ni mò ń jẹ́ Azumi Yusuf Umar Adifa àwọn jọmọ mi lélẹ̀ Alájà Títí Bámidélé Alájà Hafsat Ìṣọ̀lá Alájà Aminat tí a máa wá lélẹ̀ yìí àti wọn ayé àríyìn tó okay so.